ẹ kú dédé àkókò yìí ìròyìn yàjóyàjó ń lọ wá sétígbọ̀yìn láti iléeṣẹ́ Jígí Alọ́rà ìkànnì 24 tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Imam Abdulwaheed ni oníròyìn yìí. Ilé-ẹjọ́ fún EFCC lágbára láti mú èèyàn 6 tó ṣe ìgbélárugẹ fún CBEX. Ilé-ẹjọ́ gíga tó ń jókòó nílùú Àbújá ti fún àjọ tó ń gbé ogun ti ìwà ìbàjẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà EFCC ní àṣẹ láti fi òfin mú kí wọ́n sì tún ti èèyàn 6 tí wọ́n jẹ́ agbátẹrù iléeṣẹ́ sógúndogójì CBEX tó lu àwọn èèyàn ní jìbìtì bílíọ̀nù kan owó dọ́là láìpẹ́ yìí. Adájọ́ Emeka Nwite ló gbé ìdájọ́ yìí kalẹ̀ ní ọjọ́bọ̀ ọjọ́ 21 oṣù kẹrin ọdún 2025 lẹ́yìn tí àjọ EFCC gbé ẹjọ́ náà wá sí ilé ẹjọ́. Àwọn èèyàn 6 ọ̀hún ni wọ́n ń pe orúkọ wọn ní Adéfowórà Ọlánìpẹ̀kun, Adéfowórà Olúwanísọlá, Emmanuel Uko, Ṣèyí Olóyèdè, Àwẹ̀rọ́sọ Òtórudu àti Chukwuebuka Ehirim. Àwọn afurasí ni wọ́n wà nídìí gbígbé CBEX lárugẹ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ohun tí EFCC béèrè fún ni pé kí ilé-ẹjọ́ fún àwọn ní ààyè láti mú àwọn afurasí náà wọ́n sì wà ní àhámọ́ títí ìwádìí yóò fi parí. Agbẹjọ́rò EFCC Fọdílà Yusuf sọ pé nínú oṣù kẹrin ni ìròyìn nípa CBEX tẹ àjọ EFCC lọ́wọ́ tí ìwádìí sì fi hàn pé àwọn afurasí náà lọ́wọ́ nínú bí CBEX ṣe lu àwọn èèyàn ní jìbìtì. Àwọn afurasí ọ̀hún ni EFCC sọ pé ó lọ sí iléeṣẹ́ Sen Technology International Limited láti ṣe ìgbárugẹ fún CBEX tí wọ́n sì ń pe àwọn aráàlú pé wọ́n wá kó owó ṣe pẹ̀lú ìlérí pé owó náà yóò di ìlọ́po. Àwọn afurasí yìí ti fẹsẹ̀ fẹ́ tí a sì nílò ìwé òfin láti mú wọn fún ìwádìí tó yanrantí. Yusufu sọ fún ilé-ẹjọ́. Adájọ́ Nwite nínú ìdájọ́ rẹ̀ sọ pé òun buwọ́lù gẹ́gẹ́ bí wọ́n ṣe béèrè fún. Nínú oṣù kẹrin ni ọ̀pọ̀ èèyàn pariwo síta nípa okòwò sógúndogójì kan tí wọ́n ṣe lórí ayélujára CBEX. Ọ̀pọ̀ ọmọ Nàìjíríà ló fi ìkàhánu lásìkò yìí lórí ayélujára nítorí wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ owó sínú iléeṣẹ́ yìí. Ṣùgbọ́n ọ̀rọ̀ bẹ́yìn yọ ní ọ̀sẹ̀ tó kọjá nígbà tí ojú òpó ayélujára iléeṣẹ́ náà dẹnu kọlẹ̀ tí wọ́n sì kọ owó gbogbo àwọn oníbàárà wọn lọ. Bí owó náà ti ń sọ ogundogójì ni kò yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Ṣùgbọ́n ọ̀rọ̀ nípa CBEX báyìí ti ń gba omijé lójú ọ̀pọ̀ èèyàn. Iléeṣẹ́ ìròyìn Yorùbá bá èèyàn 3 ọ̀tọ̀ọ̀tọ̀ sọ̀rọ̀ lẹ́yìn tí owó wọn di àwátì. Wọ́n sì sọ ohun tí ojú wọn rí lórí ọ̀rọ̀ náà. Ẹni àkọ́kọ́ tí wọ́n bá sọ̀rọ̀ ni arákùnrin Musiliu. Ó ṣe àlàyé fún akọ̀ròyìn wípé ọ̀kan lára wọn ọ̀rẹ́ òun ló fi CBEX lọ òun ní nǹkan bí oṣù 4 sẹ́yìn. Ó ní $500 ni òun fi sí tóun fi bẹ̀rẹ̀ ìdókòwò náà. Pé wọ́n ṣe ìlérí fóun pé owó òun yóò di $11,000 láàrin oṣù 6. Musiliu ní ọ̀rẹ́ mi tó sí CBEX fún mi ti ń gba ọ̀pọ̀lọpọ̀ owó jáde níbẹ̀ láti ọdún kan sẹ́yìn. Ó ti gbà ju owó tó kó síbẹ̀ lọ, bẹ́ẹ̀ ló sì ti gba ọ̀pọ̀lọpọ̀ èrè. Èyí ló mú kí èmi náà lọ ya owó láti jẹ èrè gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mi. Owó arákùnrin yìí ti lé ní $2,000 kó tó di pé ọ̀rọ̀ náà bẹ́yìn yọ. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì Jígí Alọ́rà, ìkànnì 24 tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Imam Abdulwaheed ló ń jábọ̀ ìròyìn láti ìlú Ìlọrin ìpínlẹ̀ Kwara. Ìkànnì Jígí Alọ́rà 24, bàbá gbogbo.